ẹ wá gbọ́ eléyìí lágbára o èyí tẹ́ fẹ́ gbọ́ yìí ní agbára pọ̀ ẹ sì mọ̀ pé ó lágbára ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sà. ẹ bá ń gbẹ́nu sí máìkì yẹn kẹ́ ẹ sọ̀rọ̀ sókè kí gbogbo àgbáyé ó lè gbọ́ yín. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́. ẹ sà. orúkọ yín mà. Abọ́sẹ̀dé Olúwagbémiga. Abọ́sẹ̀dé Olúwagbémiga láti bo lẹ ti wá. láti Abíóyè lọ́nà Lálùpọ̀n. ọ̀nà Lálùpọ̀n. kí ló ṣẹlẹ̀. wọ́n jí ọmọ mi gbé mọ́júmọ́ lónìí. wọ́n jí ọmọ yín gbé. bẹ́ẹ̀. bó ló ti ṣẹlẹ̀. bí mo ṣe jí láàárọ̀ bóyá bíi 6:20 pé kí n wá lọ múra fún wọn láti lè dáná ìtàn máa gbé lọ sí skul. bí mo dẹ̀ ṣe jí mo bọ́ sí torí ojú àkọ́ mo wá ṣe bọ́ sí pálọ̀ láti lè lọ wo àwọn ọmọ yẹn mi rí kan nínú wọn wọ́n dẹ̀ ti lù gànná lẹ́yìn tán ti fọ́ gbàtà wò káàkiri gbogbo inú ilé ààrẹ yọkàn tó jẹ́ last born nínú wọn. wọn ò gbọ́ yín tààrà ẹ jẹ́ n bá yín sọ. ẹ̀yin ọmọ Nàìjíríà ìyá tí ẹ̀ ń gbóhùn wọn yìí Ọlọ́run fún wọn ní ọmọ mẹ́ta ọ̀tọ̀ ní yàrá táwọn ọmọ yìí sùn ọ̀tọ̀ ní yàrá tí ìyá àti bàbá náà ń sùn Ọlọ́run tá ti ṣe ilé fún wọn wọ́n sà fún àwọn ọmọ ní yàrá tiwọn àwọn náà wà ní yàrá tiwọn àmọ́ gbà tílẹ̀ máa mọ́ tí wọ́n fẹ́ lọ rèé múra fún àwọn ọmọ wípé kán fẹ́ múra léèwé wọ́n ti fọ́ ìgànná kílẹ̀ tó mọ́ wọn ò gbọ́ nǹkan kan pé wọ́n lu ìgànná wọ́n lu ìgànná lọ́nà mẹ́ta wọ́n dẹ̀ wá ẹ̀wọ̀n lẹ́ ń wò yẹn o tí ẹ̀ bá sí lórí Agidigbo 887 online ẹ máa lọ bẹ̀ báyìí wọ́n fọ́ ìgànná látara àgànná tí wọ́n fọ́ ohun ibẹ̀ ni wọ́n ti gbé ọmọ tí wọ́n ti jí ọmọ yẹn gbé sá lọ. kìí ṣe pé wọ́n ṣílẹ̀kùn wọnú ilé o wọ́n kanlẹ̀kùn wọn o ipò ya o wọ́n fọ́ ìgànná wọ́n dẹ̀ gbé ọmọ kan ọmọ ọdún 5 wọ́n gbé wọ́n sì gbé sá lọ. ìgbà tílẹ̀ mọ́ táwọn dénú lé ọmọ mẹ́ta ni wọ́n ìkẹta ń kọ́ ìgbà tí wọ́n wò yẹ́yẹ̀yẹ́ ni wọ́n rí pé kí ló dá ìgànná lu báyìí ìgbà tí wọ́n bọ́ ta ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti dá ìgànná lu tí wọ́n sì gbọ́ nǹkan kan mò ń bọ̀. èèyàn tí yóò wọnú ilé tí wọ́n lọ lu ìgànná wọ́n mọ yàrá táwọn ọmọ yẹn ń sùn ó ti lọ́wọ́ onílé nú ó lọ́wọ́ ẹni tó mọ ìyàrá táwọn ọmọ yẹn ń sùn kílé tí òye jẹ́ pé ẹni tó fẹ́ fọ́ gànná kò sí wá lọ ṣe déédéé ìgànná bí tí àwọn ìyá àti bàbá ń sùn tó yẹ pé yàrá àwọn ọmọ yẹn ibẹ̀ ló lọ rèé fọ́ nítorí wá ṣẹlẹ̀ níbẹ̀ ni pé àwọn tó wá gbé ọmọ tí wọ́n jí ọmọ gbé wọ́n ti wá ń pè wọ́n pẹ̀lú oríṣiríṣi nọ́mbà kò yọ nọ́mbà wọn àìdí ẹni o kọ́ lè mú 10 million wá tó bá fẹ́ gbowó. àkọ́kọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́ ẹ bá ń sọ̀rọ̀ sókè. bẹ́ẹ̀ ni. wọ́n dẹ̀ ti ń gbégbésẹ̀ lórí ẹ̀. bẹ́ẹ̀ ni. pẹ̀lú ògo Ọlọ́run kí iléeṣẹ́ ọlọ́pàá lè mọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún ó ti lọ fáfá o ẹgbọ́n ohun tí wọ́n sọ ẹgbọ́n ohun tí wọ́n sọ. Hello. Hello. Gbogbo ẹjọ́ tí ò ń rò kí kò ràn ẹ́ lọ́wọ́ kí wọ́n fẹ́ wíṣẹ́ lẹ́fọ̀ọ́ mọ́ ẹ̀dá náà. Mi ìwé sí láìbù ẹ̀ mi ìrójọ́ kiri ẹjọ́ nítorí Ọlọ́run mi ìrójọ́ kiri. Mi ìjẹ́ ní kò má rìpọ́tì ọlọ́pàá. Ó lè rìpọ́tì ọlọ́pàá. Àárọ̀ ni ìgbésẹ̀ táwọn kọ́ gbé láàárọ̀ ni. Àárọ̀ táwọn kọ́ gbé gbèsè ni mi rìpọ́tì. Àárọ̀ táwọn kọ́ gbé gbèsè kẹ́ tó pè lọ́sàn-án ni. Àárọ̀ ni ẹjọ́ ṣé mo lè bá sọ̀rọ̀?
ẹjọ́ ẹ má fi nǹkan ṣe ẹ̀sánú mi ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ yìí ní tó bẹ́ẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run yìí ní tó bẹ́ẹ̀ ẹ̀sánú mi ẹjọ́ ẹ bá ń reduce ẹ máa ṣàgbé kí ẹjọ́ ibi tí bá ti rí máa ṣàgbé kí ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́. àkọ́kọ́ ni wípé Yorùbá hánrán náà ilé tí ń sọ̀rọ̀ yìí o àwọn ará abi tí wọ́n jọ ń gbé àwọn tó mọ̀ wọ́n àwọn tó dá àwọn ọmọ yẹn mọ̀ àwọn tó mọ̀ bí táwọn ọmọ yẹn ń sùn àwọn tó mọ̀ déédéé ibi tí igun tí wọ́n ṣáà mọ̀ gbogbo this voice is ṣe rí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti ń bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ yẹn dẹ̀ máa continue ṣùgbọ́n eléyìí ó fi ń sọ fún gbogbo wa pátá gbogbo wa pátápátá àwa tá à ń gbé new site ibi tẹ́ ń gbé ilé mélòó àràdúgbò yín. ilé pọ̀ mẹ́bọ̀ ibi táwa fìdí sí iwájú báyìí ní ilé tiwa ní ilé wa ẹ̀yìn báyìí gbogbogbò ni. igbó ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo àwa tí à ń gbé new site káàkiri gbogbo àwa tá à ń gbé new site ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí a ṣe àmójútó àwọn ọmọ wa iṣẹ́ kí lọkọ yín ṣe. bricklayer ó dẹ̀ ń gbọ́ ọ̀kadà. iṣẹ́ kí lọkọ yín ṣe. bricklayer ó dẹ̀ ń gbọ́ ọ̀kadà. ṣe ti lọ́kọ kan tẹ́lẹ̀ rí. no. ọkọ yẹn kan náà lẹ́ni. ọkọ yóò dẹ̀bẹ́ nìkan kan fa wàhálà kankan. ẹ̀yin dẹ̀bẹ́ nìkan kan fa wàhálà. ọkọ yóò níyàwó kankan rí. no. ẹ̀yin ọmọ mẹ́tẹ̀ẹ̀ta àwọn náà lẹ bí fún. bẹ́ẹ̀ni. ẹ kó wa ṣe mọ nọ́mbà yín. ọmọ yẹn ó lè pe nọ́mbà fún wọn ó mọ nọ́mbà mi. ọmọ lórí. ọmọ yẹn ṣàpù. ọ̀làdà ẹ̀ǹdẹ̀ á tẹ̀síwájú láti bẹ̀ ẹ má àwọn èyí tẹ́ tó fẹ́ sọ yẹn má sọ mọ́ ẹ má sọ yẹn mọ́. Welcome to the channel. Please subscribe. 75 people ni wọ́n pa. bẹ́ẹ̀ni wọ́n ṣó ẹ ní kíní tán lé wọn dáhùn. wọ́n dẹ̀ pa wọn. nígbà tó tún máa yá wọn tún kọ lẹ́tà wá gbá wọn tó ń bọ̀ and then they came. nígbà tó. bàbá Táíwò Sótọ̀mí wá láti Kayama. Kayamọ ní Kwara State. bẹ́ẹ̀ni ogun ló lé mi kúrò ńbẹ̀. ẹgbẹ́ nu sí mike. kí ni ẹ ló lè yí kúrò Kayamọ. bandit. ogun bandit. bandit bẹ́ẹ̀ni. nígbà tí mo rí pé ó lè kọjá bó ṣe yẹ nǹkan ẹrù mi wà náà ọkọ̀ níta bíbá yẹn ní Sienna ni mo fi yà sáré kó nǹkan tó mo ní tí mo ń sáré ń bọ̀ ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti wà ní kí lórúkọ Akínyẹlé torí mo ṣe ń bọ̀ tí mo kúrò ní Kayama tí mo jáde sí Kìṣí jáde máa bọ̀ ní kí lórúkọ ìlú yìí tí mo gbàgbé jáde s'Ógbómọ̀ṣọ́ torí mo ń pẹ́ ọ̀nà rìn. kí ló dé tẹ́rù báyìí tẹ́ ń pẹ́ ọ̀nà rìn. torí igbó ẹ̀kẹ́tẹ̀ tí máa dé gbà gbogbogbò the first time tó kọ́kọ́ attack Kayama tó fi pa 75 people. 75 people ni wọ́n pa. bẹ́ẹ̀ni wọ́n ṣó ẹ ní kíní tán lé wọn dáhùn. wọ́n dẹ̀ pa wọn. nígbà tó tún máa yá wọn tún kọ lẹ́tà wá gbá wọn tó ń bọ̀ and then they came. nígbà tó tún máa tó bẹ́ẹ̀ lẹ́kẹta balùwẹ̀ pé nǹkan family mi mo láti send wọn àwọn yẹn tẹ̀ tí a sáré ibi tí mo yà sáré kó nǹkan tí mo lè kó wọn ní ilé ìtẹ́rù mi tí mọ́tò mi lè gbà mo yà sáré kó tí mo ń taré ń bọ̀ ìyẹn mo fi dé ìmọ̀ àrí pé mo dé ìlú yẹn
nígbà tí mo kọjá Ògbómọ̀ṣọ́ mo dé Akínyẹlé mo rí pé àwọn èrò pọ̀ mo wá páàkì sínú gárà ọjà ń bẹ̀ mo lọ ọ̀sẹ̀ mẹ́ta tí mo fi débi lónìí nísìnyí ọpẹ́lọpẹ́ bàbá lọ́jà àti ìyá lọ́jà ìlú yẹn. Akínyẹlé. bẹ́ẹ̀ ni àwọn náà direct mi síbí nítorí fóònù mi ti sọnù wọ́n ti jí fóònù mi lẹ́yìn ìgbà tí mo dá Akínyẹlé ní. ibẹ̀ náà ti jí fóònù. ibẹ̀ náà ti jí fóònù mi. I cannot make any communication. mi ò lè. You cannot trace any of your family. any of them. Thank you very much sir. so owó gan mi ò ní owó tí mo fi ra epo sínú mọ́tò débi báyìí bàbá ìyá lọ́jà ló fún mi 5,000 tí mo fi ra epo sínú mọ́tò débi. bẹ́ẹ̀ ni gba oúnjẹ àwọn ní Akínyẹlé yẹn fún almost 3 weeks tí mo fi gbé ń bẹ̀ more than 3 weeks nínú ọkọ̀ ni mò ń sùn. ìyẹn ni àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà náà ní ṣe mo mọ Ìbàdàn dáadáa mo nínú wọn ní wọ́n wá ń ju mo ní èmi ò mọ bí o wọ́n wá ní màṣẹ́ni rè wọ́n ra epo sínú ọkọ̀ fún mi tó lè gbé mi débi pé tí n bá ti ń bọ̀ mo mọ ìwóró odò mo ní màmá béèrè títí mo ṣàdé fi dé síbí ní ìrọ̀lẹ́ yìí. iṣẹ́ wo lẹ ń ṣe ní Káyàmọ́? Construction workers ló gbé mi débẹ̀. I mean construction work. I've been working with a construction company but ngbà tí Ọlọ́run dẹ́ pèsè fún mi mo kọ́lé síbẹ̀ débi tó yẹ pé mo fi ti retire bí kì í máa. ọmọ ìlú wo gangan ni? ọmọ Ogun State. níbo l'Ogun State? ní Rẹ́mọ Òde Rẹ́mọ. Òde Rẹ́mọ. ok ìgbà wo lẹ délé last? ọ̀rọ̀ mi ó pọ̀ torí. bàbá ẹ má sunkún ẹ lè sunkún. ogun lé mi kúrò nílé. ogun náà ló lé yín kúrò nílé. olómú mi lọ tẹ̀ tó sí Káyàmá. mo fẹ́ padà sílé. wòlíì lónìí arákùnrin ilé tó ń padà sí tó bá nídìí ẹ̀mí ẹ̀ kó sá jìnnà ó ní kó kúrò nílẹ̀ Yorùbá. ó ní kó kúrò níbi tán bí ẹ ní ibi tán bí mi ló gbé bóyá nílùú rẹ mọ ó ní ọmọ bo ni mo ní Yorùbá ó ní kúrò nílẹ̀ Yorùbá pátápátá ó ní bó jẹ́ ilẹ̀ Yíbò bó jẹ́ ìlà Haúsá ó ní bọ́lọ́run bá dẹ́ pèsè fún ẹ tó bá rí owó kó lọ sí lóyìnbó. ìyẹn ló mú mi ìgbà tó dẹ̀ ti pé màá kọ́lé mo fi kọ́lé sí Káyàmá. ẹ̀rẹ̀ ò jẹ́ kẹ́ ẹ yọjú sí Òde Rẹ́mọ mọ́ rárá. láìpẹ́ tí mo ti tẹ̀ tó débẹ̀ tí mo lọ ló bí ọdún méjì gbogbo nǹkan tí mo kó débẹ̀ parun ni nígbà tí màá yẹ náà ni pé ibi tán ni kò má padà sí o tó bójú wẹ̀yìn lọ́wọ́ bẹ̀ pé lóòótọ́ ló kó wá sílùú yẹn pé ó fẹ́ ṣe business pé àmọ́ ó ti gbogbo ẹ̀ ti parun pé kó padà síbi tó níyàn ló tó mú mi náà padà sí Káyàmọ́. ẹ tún padà sí Káyàmọ́ kó tó di pé ogun bandits dé. bàbá kí lẹ wá fẹ́ báyìí gan. mo tẹ àkọ́kọ́ kí n bá tẹ̀ rí pé torí mi tẹ̀ ní ẹni fóònù Android mi lọ gbé tẹ́ pé n bá rí ibi mékè torí àwọn information mi nù Google. Yes, sir. mo sì fẹ́ sí tí n bá lè ṣe tí n bá rí gbogbo information máa lè make contact àwọn èèyàn mi ẹ bẹ́ẹ̀ so bá ní ibi tí màá ti gbé tẹ̀ wá bí kan rẹ́ǹtì kí n fi kí n kẹ́rù síbẹ̀ bó jẹ́ pé kí lorúkọ ọkọ mi Sienna tí mo ní kì í máa ṣe kábúkábú lẹ́ẹ̀kọ̀ọ̀kan so yẹn ni bẹ́tẹ̀ I'm financially weak mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yín mo ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú yín nǹkan tí mo ná kù tí bàbá lọ́jà àti ìyá lọ́jà kó fún mi nǹkan tí mo ní láyé lọ́rùn wa. How much is that? 300 naira. 300. That's almost 800 and something.
ẹ pẹ̀lẹ́ bàbá it's alright it's alright. àwọn tí wọ́n ní kẹ́ ẹ wá bí kí ló tán fi ní kẹ́ ẹ wá bí. nǹkan láàárọ̀ yìí ni ìyá lọ́jà yẹn wá bá mi lónìí àwọn ṣáà ń wò mí pé látọjọ́ yìí pé bí nà ọkọ̀ pé àwọn náà tẹ mí tẹ mọ reason tó fi ní kí n wá síbi wọ́n ní wọ́n make a statement bàbá lọ́jà mi ó ní where you can get ibi tó ti lè rí ìrànlọ́wọ́ ó ní ṣòmẹ́ntọ́ ń pè ní Oríyọmí mo ní èmi ò mọ̀ ó ní òun Àgídìgbò ọjà àjúwe bẹ́ẹ̀ wọ́n ti bá ti dé Àgídìgbò kó sọ pé òun béèrè Aláàjì Oríyọmí bàbá yẹn ni ó ṣeé ṣe káwọn ọmọ ṣẹ́ má jẹ́ ká orí o ó ní sọ pé ìyá lọ́jà àti bàbá lọ́jà àwọn náà direct ẹ sí wọn pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí mo ṣàlàyé yìí kò ṣàlàyé fún wọn pé lágbára Ọlọ́run àwọn mọ̀ pé dídùn lọ́sàn-án tó. bàbá sí tẹ bá rí lẹ́sìn àwọn ìyàwó àtàwọn ọmọ yẹn wọ́n lè wá bá yín. màá tírèsì wọn màá pè wọn tí wọn ti bá ti lè rí fóònù rà. àdìgọ́ ṣẹ́rí láti ràn yín lọ́wọ́ látọ̀dọ̀ tiwa n tó rọrùn jù ni n tó sì wù wá jù ni n tá a rán wa wá ṣe nìyẹn ṣùgbọ́n a ti kọrùn bọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a kọrùn bọ nǹkan kan sẹ́yìn tá a kọrùn bọ yẹn wọ́n wá já máa ṣọ́ra ju ti tẹ́lẹ̀ lọ kò wá jẹ́ ká trust ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ wọ́n ti mọ story torí Yọmí fẹ́ gbọ́ pé ọkọ mi náà mi o ẹ̀mú jìyà ń bì kan o inú kan o ẹ jẹ́ ń sun bídọ̀lá o ẹ jẹ́ ń wà pẹ̀lú yín o kó má di pé tàkúté ni wọ́n fi dẹ fólúwa ẹ̀ ṣẹ́ẹ̀sì mọ̀ pé nínú ayé yìí èèyàn gan fúnra rẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ sọ́ra rẹ̀ kó tó ní kọ́ lọ́ ń sọ òun ìdí nù tí ó fi wù mí kárí àwọn èèyàn yín kódà láti wà láyìíká wa dọ̀la gan yín bà mí lẹ́rù ẹ̀gẹ́tẹ̀ láti wà láyìíká wa. tẹ́gbẹ́ bá ní fóònù ọ̀fàǹdì. ẹ mọ nọ́mbà wọn. no tẹ́gbẹ́ bá ní fóònù nọ́mbà wọn ọ̀fàǹdì ni. bẹ́tẹ̀ mi sábà ní torí tí bá máa sọ orúkọ máa fi ń sọ máa fẹ́ wo lágbájá máa kọ́ bẹ́ẹ̀. bàbá. lágbára Ọlọ́run àbúrò ní ṣẹlẹ̀ sí mi láàrin màá ti sírànlọ́wọ́ tẹ́ bá máa ṣe fún mi èṣù nílò mi ò dẹ̀ nílò èṣù. bàbá yìí wọ́n save gbogbo contact wọn orí Google wọ́n dẹ̀ ju fóònù wọn nù kí ni a lè ṣe tá a fi lè rí nọ́mbà àwọn relatives wọn kankan tó bá bá wọn. sẹ́ẹ̀mọ̀ password email yín lórí. password email yín sẹ́ẹ̀mọ̀. bẹ́ẹ̀ni. good a ṣe gbogbo yẹn lálẹ́ nsìn ẹni tí ó ṣe é nì yóò mọ̀ sí yẹn sìn wọ́n bàbá a bá yín gẹ̀ẹ́tì lé àwọ̀ wálé fún yín lọ́la náà lásìrì lé ṣùgbọ́n àwọn tí wọ́n gbà yín lé náà wọ́n fẹ́ gba details gbogbo details yẹn náà la fẹ́ try láti get so tá a bá ti wá parí ètò tán sìn iléeṣẹ́ ọlọ́pàá kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ń bì alájọṣepọ̀ wa ni wọ́n mọ́tò yín ẹ wà débẹ̀ á bá wọn sọ̀rọ̀ bó ṣe pé ẹ súnmọ́ mọ́tò yẹn díjọ́ kejì di àárọ̀ ọ̀la tó bá ti wá dàárọ̀ ọ̀la ẹ máa gbé mọ́tò yẹn bọ̀ ń bì á wà move out fún àti bá yín gẹ̀ẹ́tì lé àti communicate àwọn family yín èyí tá a bá lè communicate lálẹ́ inú wọn á communicate wọn. bàbá rédíò pọ̀ àwọn èèyàn pọ̀ nú ayé kí wọ́n tó sọ fún yín nínú ọjà pé ẹ máa bọ̀ lọ́dọ̀ Oríyọmí tó bá yẹ pé ń sunkún kí tẹ́lẹ̀ tó bá yẹ pé ń dààmú kí tẹ́lẹ̀ tó bá yẹ pé ẹ̀ mọ́ tọ́kàn tẹ́lẹ̀ òpin ti dé bá tó ti yẹ yín òpin ti dé bá ẹ fọkàn yín balẹ̀ pé àwa lé yín ta ẹ máa lọ kò sí tá a lè ṣe kì í ṣe bí àbá yín gbalé ẹ lówó tẹ́ fi lè gbalé báyìí àbá yín gbalé a sì tún ṣèrànlọ́wọ́ àti jẹ àti mu títí tẹ́ fi máa pawó wọlé tẹ́yìn náà fi máa gbé láìpẹ́ yín díẹ̀ so ẹ fọkàn balẹ̀ ogun yẹn àbẹ́ lọ́n fún un ṣùgbọ́n ó ti dé nínú sẹ́rí àwọn èèyàn lè máa tàn yàn ká máa sọ oríṣiríṣi nǹkan ogun yẹn
pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àbẹ̀ lọ́hùn fún ṣùgbọ́n ogun yẹn ti dé ogun yẹn ìṣogun wà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ó ti délẹ̀ Yorùbá àwa àbẹ̀ lọ́hùn pẹ̀lú ìwà lẹ́yọ̀kan ìṣọ̀kan àwa àbẹ̀ lọ́hùn kọ́lọ́n bá wa lé lọ. ó jẹ́ pé òṣèlú náà ló gbé dé ni ó jẹ́ pé akatakítí náà ló gbé dé ni bó jẹ́ ojú kòkòrò ló gbé dé ni bójó lè ni bó jẹ́ wá ìkà ni bójó dájú ni gbogbo ibi tó bá ti wá náà Ọlọ́run lágbára ju gbogbo nǹkan lọ yóò bá wa dá gbogbo àwọn èèyàn tó wà ń díẹ̀ yóò bá wa tú àṣírí wọn yóò tú sí gbangba yóò fi wọ́n ṣẹ̀sín àwọn tó yẹ pé wọn ò rí omi mu mọ́ wọn ò rí ẹlẹ́rìndòdò mu mọ́ ju ẹ̀jẹ̀ èèyàn lọ Ọlọ́run ó fi wọ́n ṣẹ̀sín yóò sì bá wa lé gbogbo ìpayín kéke inú ẹ yóò bá wa lé dànù inú ẹ tí mo báwọn èèyàn sọ̀rọ̀ kódà tí mo bá wà ń lo òyìnbó sọ pé Nàìjíríà o no go area ó lè máa ti ọdún tí wà ó lè Nàìjíríà ilẹ̀ Yorùbá wo ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnu mi ò gbà mọ́ báyìí ẹnu mi ò gbà mọ́ báyìí Nàìjíríà ti le báyìí kò síbi tó fọkàn balẹ̀ báyìí a lọ kí àwọn èèyàn kan níjẹta ní ìjẹrin lágbègbè Òkè Ògùn a sì wà lọ́dọ̀ wọn láago 7 alẹ́ aago 6 àbọ̀ wọ́n sì ń pé Oríyọmí ibo lọ́wọ́ àsùn báyìí ilẹ̀ ti ṣú o láago 6 àbọ̀ níbi tá a máa ń rìn láago kan òru láago 6 àbọ̀ ẹ̀rù sì ń ba àwọn tá a lọ kí mo wá sọ fáwọn tá a wà bẹ́ẹ̀ tá a jọ wà nú mọ́tò mo nítọ̀ wàhálà ti dé o a jẹ́ pé àwọn ẹni tí ń gbé àdúgbò yìí gan tí wọ́n bá sùn lálẹ́ bí wọn ó jí láàárọ̀ bí wọn ò ní jí láàárọ̀ pẹ̀lú àwọn ará bí wọn ò mọ̀ ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù ti ń bẹsẹ̀ lójú ọ̀nà báyìí ẹ̀rù ti ń bẹsẹ̀ lójú ọ̀nà ẹ̀rù ti ń bẹsẹ̀ lójú ọ̀nà aburú ti dé kọ́lọ́wọ́n bá wa lè lọ ni kọ́lọ́wọ́n bá wa lè lọ ni aburú ńlá ni kọ́lọ́wọ́n bá káwọn kan kóra wọn jọ́bì kan sì mọ dáyàjá odidi ìlú mọ dáyàjá odidi orílẹ̀-èdè aburú ńlá ni ẹ fọkàn balẹ̀ bàbá ẹ fọkàn balẹ̀ tí ó bá sí aburú tiwọn ẹnu iṣẹ́ tí yín lè bá wà ẹ bá wà pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ṣùgbọ́n wọ́n lé yín jáde ẹ̀rù yín gan kó tán ìwọ̀n tẹ́ kàn lé kónú mọ́tò ẹ kónú mọ́tò ẹni tó dá aburú yẹn lẹ́yìn ọ̀mọ́ ní táwọn fẹ́ fi aburú yẹn sùn ẹ̀yin ọ̀mọ́ ẹ̀yin lẹ̀ sì ń jìyà rẹ̀ àwa sọ́ọ̀rì gbogbo wa àwa la sì ń jìyà rẹ̀ kọ́ lọ́wọ́ bá a ṣe mọ́ ẹ dìde bàbá ẹ ṣeun.